bàbá olóye. ọmọ jọjú fúnra ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ló wá kù. bàbá yes. o ti wà lẹ́ o. kí nìyẹn. àgbé iṣẹ́ ìmọ̀ṣẹ̀ gba díẹ̀ ni so mo á rò pé o ti fẹ́ sọ ayé pé kí wọ́n ti síta. o fẹ́ ta fóònù fún mi. bẹ́ẹ̀ orí ẹ pé. ẹrù ńlá ní lẹ́yìn kan bá gbọ́ ṣẹ́ ìwé máa mọ̀ sára. ọmọ jọjú èlò ló wá bá dé báyìí kí ló bá dé. àgbẹ̀ bó ṣe wà yẹn. yes. ẹ̀kọ́ fún mi ní 14 days. èlò. 14 days. Safra fóònù mi tí mo rà ní 46,000 ní last week Thomas ó ní ọmọ jọjú fẹ́ tà fún mi ní 14,000. you imagine that. ọwọ́ mi báyìí. àkọlà mi. fọ̀rọ̀ bẹ̀ àṣà ló gbé wá. àṣà náà ni ọkọ̀. Safra arrest him. níbo. olóyè ti sálọ. ó ṣe kí ni. ó ti sálọ. Safra mo rò pé oníkòyí ni ó kí tó fẹ́ o. ìkòyí ni mi ìmọ̀gúnjà. ọmọ àdílé ìdógún náà jẹ. bẹ́ẹ̀ ni ìmọ̀gúnjà. jẹ́ òdílé ìdógún ọ̀tán ẹ̀tẹ́ bọ́láyé.